ẹ̀yin àgbàlagbà ẹ bá mi gba iṣẹ́ yìí àwúre oṣólẹ̀ tí a fi rí 500,000 tó dájú lọ́sẹ̀ yẹn ẹ máa rí jù bẹ́ẹ̀ lọ. Mo máa ń sọ fún yín, ẹ jẹ́ kí ìmùlẹ̀ kó tó ara yín, ìyọnú àwọn àgbà kó tó ara yín. Ìmùlẹ̀ bá wà lára ó dáa gan. Ẹ jẹ́ kí àwọn ìyá máa yọ́nú sí wa. Gbàtẹ́lẹ́dùà dálé ayé ló dá wọn sí o. Èèyàn kì í sọ pé kí ni tí wọ́n jẹ́. Tí wọn bá sí láyé, tí Elédùà bá dá wọn wá sílé ayé, ta ló fẹ́ mọ Jésù? Ta ló fẹ́ mọ Elédùà? Ta ló máa sọ pé Allah, Allah, Allah? Ta ló fẹ́ máa jáde? Torí tí wọn ni èèyàn fi gbàgbọ́ nínú Ọlọ́run pé Ọlọ́run wà. Ẹ ń gbọ́ mi yé? Ẹ̀yin àgbàlagbà, ẹ ní láti ní ìmùlẹ̀ wọn lára. Tẹ́ bá ní ìmùlẹ̀ lára, tó bá gbé ẹjọ́ yín lọ fún wọn, wọ́n á sọ pé ìmùlẹ̀ mi ni. Wọ́n á yọ́nú sí yín. Ẹ lo ìyọ́nú wọn, wọ́n máa yọ́nú sí yín. Wọ́n á sọ pé ìwọ tó gbé ẹjọ́ wọn lọ tó bá ní ìmùlẹ̀ lára, ìwọ gangan náà wọ́n fẹ́ jà. Wọ́n máa bá jà. Ìwọ gangan náà máa bá jà. Ìwọ gangan náà máa dojúkọ. Ẹ̀yin àgbàlagbà, ẹ dọ́ṣẹ́ ìwò. Àwúre oṣólẹ̀ tí a fi ń rí 500,000 tó dájú. Kí lẹ fẹ́ lọ wá? Ẹ lọ bá mi wá orí ọká 3 tó ní àṣẹ lẹ́nu ni o. Ẹ bá mi wá ọpọlọ màálù. Ọpọlọ màálù odidi kan ni o. Ọpọlọ màálù odidi kan oníkẹ́ wá. Tó jẹ́ ọ̀jọ́ ni o. Ọ̀jọ́. Ẹ bá mi wá igi àràbà. Igi àràbà. Ẹ ti bá mi wá. Odò Ògùn. A wá jó kíní papọ̀. A wá jó pẹ̀lú odidi atare kan. Tí a bá ti jó tán, a lọ kúnná dáadáa. A wá dà sínú ìgò funfun tàbí rọ́bà onídèérí kan. Tí a bá fẹ́ lo iṣẹ́ yìí, a ó fi 1,000 tuntun. A fi máa bu ẹbu yìí. 1,000 inú rọ́bà funfun yẹn ló máa wà. Òun la fi máa bu ẹbu yẹn. A wá tẹ ẹbu yẹn ní odù ìrẹtẹ̀. Odù ìrẹtẹ̀. Ẹ̀yin àgbàlagbà, a wá dà ní ọ̀sìn pé